Amotekun kì í ṣe ẹran lásán. Amotekun wẹ̀dò tó bá di pé nǹkan dé tó nǹkan lé nǹkan lọ yóò bá wọnú omi a máa fò dókè láti hàn nǹkan mú. For the first time láyé mi mo rí ibi tí Yorùbá wọ́n ti surprise gbogbo àgbáyé. Àwọn gómìnà wa tó ń ṣe àgbékalẹ̀ rẹ̀ mímọ̀ bá wọn mọ̀tàn yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ látayé dáyé ni àwọn alágbára ńlẹ̀ Yorùbá náà ti máa ń lo leopard láti fi ṣààbò. Ìkàn ṣe kí wo kọ̀ọ̀kan lásán fún un so kẹ́ ẹnikẹ́ni kó má fojú di a. You are welcome to DriveTv. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest videos. This old man is one of the victims of the Fulani Herdsmen that causes havoc on the produce of farmers. Ẹ̀gẹ́ wọn fún jẹ́ ń bí yìí kì í ṣe pé èyí ló kì í ṣe pé èyí kọ́ jẹ́ àkọ́kọ́ ìtọ́kọ́ jẹ́ àkọ́kọ́ níbi àṣàkù ni nígbà náà àgbẹ̀ tẹ̀ ń ṣeríkì wọn ó yànyàn wá kí wọ́n sì rí kí wọ́n jẹ́ kó fún mi lówó díẹ̀ nígbà náà nígbà máa lọ lẹ́yìn ìgbà náà òmí wa tún jẹ́ nígbà tí wọ́n tún jẹ́ lókè ọ̀bà kó tó lọ́ọ̀ ni tí wọ́n mọ̀ bá lọ wọ́n ní ṣe àrí ohun ìṣe àkáwọ́ntì má bẹ̀ àbá àká má bẹ̀ ọlọ́pàá tí mo ń pè lọ́bẹ̀ ó rí i pé tí wọ́n súlẹ̀ tí wọ́n ṣe kínní èyí tí ọ̀wá tí ìpẹ́ ní wọ̀nyí. àti náà fi ẹ̀gẹ́ ń ṣe láǹfún pé tó oṣù kẹwàá bá ti parí tí ìjọba mọ́ ọdún àárọ̀ òjò Sunday mọ́júmọ́ Monday ni wọ́n á jẹ́ ṣẹ̀ṣẹ̀ wọn pa máa pẹ́ ń ṣọ́ọ̀ṣì olóńgbà kan débi bóun ló ti jẹ́ àwọn èèyàn ní nígbà tá a sáré ju ẹsẹ̀ màálù tí màálù sájẹ lọ tọ́ ọgbọ́n wo la fẹ́ dá sí. This old man stated emphatically that on several occasions he has reported the Fulani Herdsmen to the policemen to come up to his aid, but they didn't do anything. Ìtò wa tó máa ń jẹun tó máa ń dùn yẹn ni pé púpọ̀ nù wọn bẹ́ẹ̀ bá lọ rìpọ́ọ̀tì wọn police station wọ́n tó jàre yín torí pé àwọn ọlọ́pàá kan ń bẹ tí wọ́n ní bẹ̀rù Ọlọ́run. Àwọn yẹn àwọn igi wọ́rọ́kọ́ tí máa ń dáná ní àárín ọlọ́pàá àwọn yẹn jẹ́ torí tí wọ́n á jẹ so àwọn Fúlàní tán jẹ oko lóko wọn á tún dá wọn láre. tẹ́yìn abágọ̀kadà lọ èmi tí ẹ pé wọn ò ṣiṣẹ́ tẹ̀tẹ́lẹ̀ tí wọ́n gọ̀kadà àwọn ọlọ́kadà lè pé múrí márùn-ún àwọn gbà lọ wọn ní bá tó ń bọ̀ múrí márùn-ún kí náà ọjà kí náà ń tà lóko ní táwọn àtàwọn náà ni àwọn ẹran ti jẹ yìí lẹ́ẹ̀kejì tí ń bẹ̀rù mo kú lọ́dọ̀ ń pé tó wá pa ó sì ẹ̀yàn ìlàlú àti ọkùnrin kan lábàá kára náà ni ọkùnrin wà olóyè òǹpẹ̀tù nígbà tá a sì débẹ̀ wọ́n ní sẹ́ríkì ò sí nílé mo tàn lọ́jọ́ kejì náà mo máa ń sínú lọ́mọ náà nígbà tá a bá sẹ́ríkì ní tí mo máa màálù tó jẹ́ bí wọ́n tó ṣe dàrú nù nítorí ó tẹ̀ sú mi gan-an. ìjọba bá wò bí mo ti rí tó bá ràn lọ́wọ́ torí wọ́n fìyà jẹ mí ni àwọn màálù ni wọ́n jẹ ọkà mi yìí ẹ̀gẹ́ tí mo gbé bíi náà àwọn màálù náà wọ́n jẹ pápá ìyàwó mi ti ń dá bíi pápá ló fún pé ńgbà kí wọ́n á ní òun dáko fún kọ̀mí rẹ̀ ò dáko pápá mọ́. a rí i pé bàbá wa Olúfàlàyé ó ní àwọn aṣoníṣẹ́ bíi ẹ̀dá yìí tí wọ́n kọ́ lọ sí oko wọn ní Ondo. Bàbá wa kan náà nílẹ̀ Yorùbá bàbá wa Adésanyà think wọ́n pa ọmọ bíbí wọn tó wá láti ìlú Ọgbà tó sì jẹ́ àgbàlagbà ọmọ
eléyìí ni wọ́n á wò pé bó là ń lọ etí ó ṣẹlẹ̀ sí bàbá kìíní bàbá kejì ta lọ́mọ ẹni tí ó kàn lọ́la àìsìmọye àwọn ọmọ Yorùbá èyí tí wọ́n ti jí pé èyí tí wọ́n ti jí pé pamọ́ tí wọ́n sì ń gba owó ribiribi lọ́wọ́ wọn tí ẹ bá wo ọ̀nà mọ́rọ̀sẹ̀ ọ̀nà Ìkirè òní kìíní ìwọ́pọ̀ sí jù eléyìí ni gbogbo àwọn gómìnà wa ní ilẹ̀ káàárọ̀ òjíire ni wọ́n foríkorí ni wọ́n sì gbà yí pé a gbọ́dọ̀ ní ètò ààbò èyí tí ó so wá pọ̀ òun náà fi dá èyí tí a mọ̀ sí Àmọ̀tẹ́kùn. Àwọn tí wọ́n mọ ìtàn Àmọ̀tẹ́kùn ni wọ́n lérò pé Àmọ̀tẹ́kùn ó jẹ́ nǹkan tuntun láti aláyé ti dáyé láti bí 18th century ni àtìlẹ́nìkan tó ń jẹ́ Ìyàró ọ̀kanú àwọn jagunjagun nílẹ̀ Yorùbá nígbà yẹn ló jẹ́ pé jagunjagun yìí alágbára yìí tó bá ń lọ sójú ogun òun àti Àmọ̀tẹ́kùn leopard náà jọ máa ń lọ sójú ogun. Now ìgbà tó di pé àwọn ajíwọ̀ngbé àwọn darandaran àwọn Fúlàní tí wọ́n bẹ̀rẹ̀ sí ní yọ Ọ̀yọ́ lé lẹ́nu ńgbà yẹn Ọ̀yọ́ empire lẹ́nu so arákùnrin Arò yìí ó wá nígbà yẹn pẹ̀lú àwọn ọmọ ogun rẹ̀ pẹ̀lú àwọn battalions ẹ̀ láti wá confronti àwọn agbésùmọ̀mí yìí. Ó lọ sí ìlú kan tó ń pè ní Igbó Ajé ibẹ̀ ló settle down sí pẹ̀lú àwọn jagunjagun rẹ̀ pẹ̀lú Àmọ̀tẹ́kùn rẹ̀ láti rí dájú wípé òun kọjú ìjà sáwọn agbésùmọ̀mí yìí. Arákùnrin yìí àti Àmọ̀tẹ́kùn rẹ̀ àti àwọn ọmọ ogun rẹ̀ àwọn ni wọ́n padà wá borí àwọn agbésùmọ̀mí ńgbà yẹn. Arákùnrin yẹn ló padà wá lọ tẹ ìlú tá à ń pè ní Ìlàró òun ló padà wá lọ tẹ̀ dó. Operation Àmọ̀tẹ́kùn ó kàn jẹ́ code ni ojúṣe wọn ó ní láti complement effort àwọn ọlọ́pàá sójà civil defence àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Níbi ààbò bá wà lọ́rọ̀ ajé ibẹ̀ máa ń rú gọ́gọ́ bí ò bá ti sáàbò ọrọ̀ ajé ò lè rú gọ́gọ́ débi pé àwọn àgbẹ̀ ò lè lóko mọ́ tí wọ́n bá tètè check kinní yẹn èèyàn máa mú south west ọlọ́mọdé àrí tí ò dá. irú èmi àti yín sì ní ìjọ lẹ ti gbọ́kọ́ mú kẹ́yìn tó bá ní ẹ wá sọ̀sẹ̀ kan lóko sẹ́ẹ̀ léṣe bọ́ tó bá ti rí pé àwọn àgbẹ̀ tán wà lóko wọn lè dó lóko mọ́ kí láàmọ̀ jẹ adẹ̀ ti bọ́dà ní ìsín aláàfẹ́ kan kó ráìsì wọlé mọ́ àtàwọn nǹkan míì kẹ́ ẹ tó ṣẹ́jú pẹ́ ìyàn dé kìí sọ̀rọ̀ pé àwọn ẹlẹ́sìn kan ló belong sí kìí sọ̀rọ̀ Christian kìí sọ̀rọ̀ Muslim kìí sọ̀rọ̀ àwọn ẹlẹ́sìn kan àbáláyé but ọ̀rọ̀ ààbò ara wa ni so ààbò ara ni làbò lù. níbi oṣù mélòó kan sẹ́yìn wọ́n gbé arábìnrin kan wá in anguish of pain ó ti wà lórí labour pain fún bí wọ́n bí jọ́ mẹ́ta nígbà wọ́n rìvà rẹ̀ dé tí àwa ya fọ́tò tá à ń pè ní ultrasonography fún a rí wípé ó ti rí ọmọ inú rẹ̀ so a nílò láti sáré pinnu láti ṣe iṣẹ́ abẹ pàjáwìrì fún a ṣe iṣẹ́ abẹ pàjáwìrì náà fún láì gba kọ́bọ̀ sílẹ̀ ṣùgbọ́n àwọn náà jẹ́jẹ́ wípé àwọn ò ní dojú ìrànlọ́wọ́ tá a ṣe àwọn ò ní dojú rẹ̀ tì wá wọ́n ti pinnu pé tí àwọn bá ti dóko ọkà bàbà táwọn ní àti àgbàdo àwọn lọ kó lọ sọ́jà àwọn sì lọ tà á wọ́n ní àwọn ní àgbàdo yẹn àti ọkà bàbà yẹn lẹ́kùnrẹ́rẹ́ tó san owó hospital tí àwọn jẹ ṣùgbọ́n tó yà wá lẹ́nu ni pé ńgbà tí wọ́n dé ní ọjọ́ kejì tán lọ sóko ìròyìn tán mú bọ̀ ni pé àwọn Fúlàní darandaran wọ́n ti dẹran sínú oko ọkà bàbà wọn wọ́n sì ti jẹ gbogbo oko náà run pátápátá tí ò tiẹ̀ sí nǹkan kan so láti dẹ́kun àwọn parasite tó wà ní tí a ti ábọ̀ sí orílẹ̀-èdè wa àbí tí a ti gbà láàyè ní ìpínlẹ̀ wa láti dẹ́kun pé wọ́n ń fi ẹranko wọ́n fi ń jẹ oko èèyàn àbí pé wọ́n ń sá àwọn èèyàn ní ìsákúsá nígbà wọ́n ń sá ẹranko ìgbẹ́ láti dẹ́kun rẹ̀ ẹgbẹ́ Àmọ̀tẹ́kùn yìí inú mi ò dùn tí wọ́n bá tètè bẹ̀rẹ̀ ẹsẹ̀. Yorùbá ní kì í ṣàdédé bínú ọmọ àlèyàn nífà Àmọ̀tẹ́kùn kì í ṣe nǹkan tí Yorùbá ronú tì tẹ́lẹ̀
nítorí pé a gbà pé Nàìjíríà ọ̀kan ṣoṣo ni wá. Haúsá, Yorùbá, Ìgbò, wúkùwúkù, kẹ́ńbẹ́rí, gbogbo ẹ̀ la pera wa lọ́kan. Ṣùgbọ́n nǹkan tó ń ṣẹlẹ̀ ó fẹ́ dàbí pé a fẹ́ pera wa lọ́kan mọ́. Nígbà tí ẹ̀yà kan tí ń bá ti ọ̀dọ̀ wọn lókè apá ọ̀hún lókè apá ọya tí wọ́n máa ń wá síbì, wọn ò wá lálàáfíà mọ́. Wọ́n fi màálù wá jẹ kókó tẹ́lẹ̀ ni, kò sẹ́ni tí ń bá wọn jà pé kán má fi màálù jẹ koríko. Ṣùgbọ́n gbọ́ ti di pé Fúlàní bá ń wọnú oko tí wọ́n ń pa èèyàn lápagbé, tí wọ́n ń ba oko lóko jẹ́, tí ó sì sẹ́ni tí ó lè mú pé ní ọ̀sán gbèsè tí wọ́n bá ṣe. Ẹ̀yẹn worú bàbá wa, àwọn àgbàlagbà ní Nàìjíríà tí wọ́n ti fi ara jìyà fún Nàìjíríà, irú bàbá Olúfàlàì ní Àkúrẹ́, ní ìlú Àbò níbi tí wọ́n lóko sí, tí Fúlàní lọ jẹko ńbẹ̀. Wọn ò jẹko lásán, wọ́n tún lọ na irú bàbá wọn. Yóò bá pariwo ńgbà náà pé ń tẹ̀ ń ṣe yóò bójúmu. Wọ́n ké pé àwọn olórí wa kò sí nǹkan kan tí wọ́n rí ṣe sí. Kò tún pẹ́ kò jìnnà nínú oko nǹkan náà ni wọ́n tún ti lọ pa ẹnìkan. Láwọn Fúlàní náà tí wọ́n tún dáko, wọ́n tún dá màálù wọn wọnú oko yìí. Irú nǹkan yìí náà ló ṣẹlẹ̀ ní Oǹdó láìpẹ́ ibi tí wọ́n ti pa Mrs. Ọlákúnrí tó jẹ́ ọmọ bàbá olóyè Fásọ̀rántí, ọ̀kan nínú aṣáájú ẹgbẹ́ Afẹ́nifẹ́re ní ilẹ̀ Yorùbá. Wọ́n pa obìnrin yìí gbé, àti ìrídájọ́ kankan tó ṣẹlẹ̀ lórí ẹ̀ títí dàsìkò yìí. Ṣùgbọ́n Yorùbá ní ń bọ̀ àwọn aládẹ́ẹ̀dẹ́ nísìn, àwọn kan ojú ni ń mú tó. Ìdí nìyí tí Yorùbá náà sì wá fìmọ̀ ṣọ̀kan pé tó, tí a bá múra, tá a bá jẹ́ kí wàhálà wọlé tọ̀ wá lójijì, ó lè mú parun wá. Ìdí nìyí tí gbogbo ẹgbẹ́ Yorùbá káàkiri ìlú òkèèrè tó fi dé ìlú òyìnbó láàforíkorí pé tó, ó yẹ káwa náà ò ní olùṣọ́ tòótọ́. Oríṣiríṣi ìrírí la ti rí nípa àwọn ẹgbẹ́ tó wù dìde. Ọ̀tọ̀ ní ojú tí wọ́n fi gúnyán, ọ̀tọ̀ lójú tí wọ́n mọ̀ fi gbọ́bẹ̀ ńgbà mí. Ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ ló dìde tó jẹ́ pé ìwà jàǹdùkú, ìwà tí ò dáa, ká gbóbìnrin olóbìnrin, ká ṣe nǹkan tí ò tọ́ ni wọ́n fi ń ṣe. Ṣùgbọ́n òfin eléyìí, nígbà tí inú gbogbo wa dùn sí tí Yorùbá tẹ́wọ́ gbà, òfin eléyìí àwọn tí ó bá wà ńbẹ̀, Odùduwà ni wọ́n fi búra fún wọn. Àwọn àbúra gidi tó jẹ́ pé ìwọ tó bá ti tẹ́wọ́ gbà ò gbọ́dọ̀ ṣe nǹkan míì yàtọ̀ sí nǹkan tí Odùduwà bá fi lélẹ̀ pé wọ́n máa ṣe. Tọ́jú wọn bá fi ojú òfin mú, kófin ó wà ńbẹ̀ náà pé ìwọ tó bá ti tẹ́wọ́ gbà, tó bá ṣe báyìí, ọ̀ ń lọ ẹ̀wọ̀n ni o, àbí bàbá ẹ̀ ní ó rí fún ọ. Ìwà míì náà ni wọ́n máa wù. Ṣùgbọ́n èyí tó ṣẹlẹ̀, a mọ̀ pé Yorùbá ò ní gbà. A sì ní ṣe nǹkan àbàjẹ́ tí wọ́n máa tọ́ka sí pé ní tí wọ́n dálẹ̀ náà ni wọ́n fi ń ṣe nǹkan jàǹdùkú tàbí nǹkan ìpànìyàn tàbí nǹkan tí ò bófin mu. Kò ní rí bẹ́ẹ̀. Èmi wá rọ̀ wọ́n kán dákun kán má lo agbára tí ìjọba bá gbé wọn lọ́wọ́, kán má lo báṣubàṣu o. Àwọn tó dálẹ̀ wọn ò ní objective tí ò da, motives tán fi dálẹ̀, àwọn motives tó dá ni wọ́n gbé kalẹ̀ láti máa dóòlẹ̀ mí àwọn èèyàn ni. Àwa rọ̀ àwọn tí wọ́n bá gbà sínú ẹgbẹ́ náà, wọ́n dákun, wọ́n má kí ọwọ́ mọ̀kàrúrù, wọ́n má kọwọ́ òṣèlú bọ̀, kán má kí ọwọ́ ẹlẹ́sìn mẹ̀sìn, kán má kí bọ̀. Gbogbo àwọn tó ń bínú lórí ọ̀rọ̀ Àmọ̀tẹ́kùn, mi nílò àti bẹ̀ wọ́n pé kán má bínú, torí pé wọ́n ní orò mọ́ sọ̀kò, ètò ìmúlọ̀ ìdandan ni kò wọ́n sọ. So no going back about Àmọ̀tẹ́kùn. Ṣé ẹnikẹ́ni kọ́ mọ́ fojú di a? Ẹni tó bá fojú di a ní pé Yorùbá wo bí ajá bá wọlé ẹkùn, ó di dandan kó fẹ́ jẹ̀wẹ̀. Thank you for watching. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching DriveTv. olólùfẹ́ DriveTv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo DriveTv. Keep watching
Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó o bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drive TV. Thank you. Chloe. Drive TV, driving you around the world.